èmi ni mo wọlé ìbò ààrẹ kì í ṣe Tinubu o. Peter Obi ló sọ bẹ́ẹ̀. Olùdíje sípò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú Labour tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan Peter Obi ti sọ pé àrékérekè àti èrú wà nínú ìdìbò ààrẹ tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù yìí àti pé àwọn tó wà nídìí màdàrú náà ti pinnu láti fi èsì ìdìbò náà ṣègbè lẹ́yìn ẹnìkan ni. Lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹta yìí ló sọ eléyìí di mímọ̀ nílùú Àbújá lásìkò tó pè pàdé àwọn oníròyìn àgbáyé kan níbi tó ti bá àwọn oníròyìn yìí sọ̀rọ̀ lórí àbájáde èsì ìdìbò tó wáyé ọ̀hún. Nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, Obi ní òun kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń bùkún orílẹ̀-èdè wa tó sì ń dáàbò bò ó. Èkejì ní ìdúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kópa nínú ètò ìdìbò yìí tí wọ́n gbà pé iṣẹ́ tuntun ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè wa. Ẹ̀kẹta ìdúpẹ́ òun ó ló lọ sí ọ̀dọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ tí ẹ gbàgbọ́ tí ẹ sì ṣiṣẹ́ takuntakun fún ìrètí Nàìjíríà tuntun. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun wọn, mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin obedient, ẹ̀yin ọ̀dọ́ tí ẹ gbàgbọ́ pé Nàìjíríà tuntun ṣeé ṣe. Mo ń fi àsìkò yìí sọ fún yín pé Nàìjíríà tuntun ṣeé ṣe, mo sì máa ṣiṣẹ́ takuntakun fún ilé yìí. Ètò ìdìbò tí a dì kọjá yìí ó ti wá ó sì ti lọ, wọ́n sì ti ka èsì ìdìbò tí wọ́n ti ṣètò rẹ̀, ṣùgbọ́n ìtàpá sófin ni ìlànà àti àgbékalẹ̀ òfin ètò ìdìbò kò bá ilé yìí mu. Ètò ìdìbò náà kò tẹ̀wọ̀n rárá o, ìyẹn èyí tí wọ́n ṣe kọjá yìí. Tí a bá ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò tó lọ dáadáa tí kò sì sí màgòmágó tó sì kún ojú òṣùwọ̀n, yóò sì wà nínú ìwé ìtàn pé ó jẹ́ ètò ìdìbò tó ní àríyànjiyàn tí irú rẹ̀ kò tíì ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa rí. Àwọn aṣáájú wa tí a rò pé a ní ìgbẹ́kẹ̀lé nínú wọn ti já àwọn èèyàn wọn kulẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó tẹpá mọ́ṣẹ́ dáadáa wọ́n ti já wa kulẹ̀. Mo wá ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà láti wà ní àlàáfíà, kí ẹ tẹ̀lé kí ẹ sì hùwà tó bá òfin mu. Mo fẹ́ fi dá yín lójú pé èmi àti dátì àti ní pàtàkì jùlọ gbogbo wa pé èyí kì í ṣèpin gbogbo ọ̀rọ̀ yìí o. Kódà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò fún ibi Nàìjíríà tuntun ni. Dátì, Bàbá Ahmed àti èmi náà pàápàá fúnra mi àmì kan o, a gbàgbọ́ nínú Nàìjíríà tuntun tí a ó gbé kalẹ̀ lórí òtítọ́, àkóyawọ́ àti pínre láàrin ọ̀nà tàbí ìgbésẹ̀ tí èèyàn fi ń dépò kan ní ìpìlẹ̀ tó lágbára jù. Ó lágbára ju ohun títọ̀ ń ṣe lẹ́yìn rẹ̀ lọ. Mo gbàgbọ́ pé ẹnikẹ́ni tí wọn yóò bá pè ní ọlọ́lá jùlọ tí yóò sì dáhùn ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ ni tòun gbọ́dọ̀ gbà dé ipò náà. Mo ń fi dá ẹ̀yin ọmọ Nàìjíríà lójú pé gbogbo ọ̀nà tó bá òfin mu tó sì tọ̀nà láti gba ẹ̀tọ́ wa padà ńlá máa lò. Lóòótọ́ ni mo wí fún yín, àwa la wọlé ìbò, àwa la wọlé ètò ìdìbò yìí o. Màá sì ṣe àfihàn eléyìí fún gbogbo ọmọ Nàìjíríà tó bá yá. Mo bẹ̀ yín, ẹ má jẹ́ kí ohunkóhun dá yín lágara. A ní ètò ìdìbò míì lọ́jọ́ 11 oṣù kẹta ọdún yìí. Ẹ jáde kẹ́ ẹ lọ dìbò náà. Mo fẹ́ kó dá yín lójú pé gbogbo wàhálà àti ìlàkàkà yín kì í ṣe lásán. Àwa náà kò sì ní káàárẹ̀ láti ṣàgbékalẹ̀ orílẹ̀-èdè tí inú àwọn ọ̀dọ́ yóò ti dùn tí wọn yóò sì máa pè ní tiwọn láéláé. Bẹ́ẹ̀ ni Peter Obi sọ.